Tí a bá fi òwú dúdú àti òwú funfun pẹ̀lú àwọn nǹkan míì paroko, kí ló túmọ̀ sí? Nínú fọ́nrán tí a fi síta gbẹ̀yìn, mo ní wọn a máa ṣàlàyé síwájú nípa àrokò pípa. Àrokò pípa jẹ́ ọ̀nà tí Yorùbá máa ń gbà ṣe ìkìlọ̀ tàbí ránṣẹ́ sí ẹlòmíràn láyé àtijọ́. Àrokò máa ń jẹ mọ́ iṣẹ́, ẹ̀sìn tàbí ẹgbẹ́ tí àwọn ènìyàn máa ń ṣe. Òtítọ́ àti ìgbọràn dẹ̀ ṣe pàtàkì nínú àrokò pípa. Ìdí nìyí tó fi jẹ́ wípé ẹni tá a bá máa fi àrokò wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó fetí sí òfin àti olótìítọ́ ènìyàn. Mo tún sọ náà pé wọ́n máa ń pe àrokò kan ní àrokò àtẹ. Àwọn àrokò kan tí wọ́n máa ń wà lójú kan. Àwọn àrokò wọ̀nyí ni wọ́n máa ń pè ní àrokò àtẹ. Irú àwọn àrokò báyìí máa ń wà láti ṣe ìkìlọ̀ ewu, bíi kí wọ́n fi aṣọ pupa dí ọ̀nà tàbí màrìwò. Màá tún máa ṣàlàyé síwájú nípa àrokò nínú àwọn fọ́nrán míì. Tí a bá fi òwú dúdú àti òwú funfun paroko, tá wá fi àwọn nǹkan míì kún, kí ló túmọ̀ sí? Mo mọ̀ pé àwọn àgbàlagbà wọn á ti jánà pé òwú dúdú àti òwú funfun wọn kì í jara wọn níyàn. Bẹ́ẹ̀ ni òwú dúdú àti òwú funfun wọn kì í jara wọn níyàn. Bóyá ọ̀rọ̀ oyún níní ti dá wàhálà sílẹ̀ láàrin lọ́kọ-láya. Oyún náà ti wá ní ọwọ́ kan bá mi nínú. Tá wá mú ọ̀rọ̀ náà tọ̀ àwọn àgbà lọ. Àwọn àgbà wọn á gbé ìgbésẹ̀ bí ó ti yẹ lórí ọ̀rọ̀ oyún náà tí ó dá àríyànjiyàn sílẹ̀. Ẹ kú mọ̀ pé àgbà ò lè wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Lẹ́yìn gbogbo ìwádìí tí wọ́n bá ti wá rí pé oyún náà kì í ṣe oyún ìta, kì í ṣe oyún àlè. Àwọn àgbà wọn á mú òwú dúdú àti òwú funfun pẹ̀lú irun ọmọ tuntun, wọ́n á fi ránṣẹ́ sí ọkọ obìnrin tó lóyún yìí. Nígbà tí ọkọ obìnrin náà bá ti rí àrokò yìí, á ti yé pé àwọn àgbà ti rí ìmọ́lẹ̀ oyún obìnrin òun. Wọ́n wá pa àrokò ránṣẹ́ sí pé kó sinmi, kó má jiyàn lórí ọ̀rọ̀ oyún náà mọ́, pé oyún ọmọ ọkọ ni, kì í ṣe ti àlè. Yàtọ̀ sí èyí, tí a bá mú ìyẹ̀pẹ̀ ilẹ̀ pẹ̀lú òwú dúdú àti òwú funfun kí a fi ránṣẹ́ sí àwọn kan tí wọ́n ń jiyàn lórí ilẹ̀ kan, èyí túmọ̀ sí kí wọ́n yéé jà lórí ilẹ̀ yìí, kí wọ́n dẹ́kun jíjà lórí ilẹ̀, kí wọ́n tọ̀ wọn àgbà wá, kí wọ́n lè bá wọn parí ọ̀rọ̀ ilẹ̀ náà, kí wọ́n lè pẹ̀tù sí àwọ̀ àárín wọn. Ó tọ́ lẹ́nu, ó kù nípa àrokò tí mo mú wá sí etí ìgbọ̀yín, ìyẹn òwú dúdú àti òwú funfun pẹ̀lú irun ọmọ tuntun. Ìtumọ̀ èyí ni pé kí wọ́n má jiyàn lórí ọmọ náà mọ́, pé ọmọ ọkọ ni, kì í ṣe ọmọ àlè, àti kí a mú erùpẹ̀ ilẹ̀ pẹ̀lú òwú dúdú àti òwú funfun ká fi ránṣẹ́ sí àwọn tí wọ́n ń jà lórí ilẹ̀. Ìtumọ̀ èyí ni pé kí wọ́n dẹ́kun jíjà lórí ilẹ̀ náà, kí wọ́n wálé, kí wọ́n sì tọ̀ wọn àgbà wá láti lè bá wọn parí ẹ̀. Àṣà Yorùbá kò ní parun. Ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ nínú ohun gbogbo tí a bá ń ṣe. Ká má gbàgbé orísun wa. Omidan Tèmítọ́pẹ́ Àkámọ́, Omidan Potential lórúkọ mi. Tí a bá dé ẹ̀yìn ajé kò tọ́ mọ́nú igbá ọlọ́mọ rí, ránṣẹ́ sí ọba ìlú. Kí ló túmọ̀ sí? Ẹ kú ojú lọ́nà. Ẹ fìfẹ́ hàn sí mi lórí gbogbo ojú òpó ayélujára mi. YouTube channel mi Omidan Potential Media, Facebook mi Omidan Potential, TikTok account mi Omidan Potential. Fún àfikún àbí ẹni ohun kan láti fẹ́ bá mi sọ, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08144723354. Láyọ̀ la ó tún pàdé o. Ẹ kú ojú lọ́nà.